nípa àwọn Yahudi. Àwọn Yahudi làwọn máa ń sọ̀rọ̀ wípé lan yamassana an-naru illa ayyaman ma'duda. Iná yóò lè jó wa olóyè ọjọ́ tí ó fi jó wa tó bá yá á padà kó mi àlọ́ àlùjánnà. Al-Qur'ani gan sọ bẹ́ẹ̀ nípa wọn léyìí tọ́lọ́hun ń jẹ́ kó máa yé wa wípé wọ́n ń tan ara wọn lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo fẹ́ wo àyà nìní o torí pé lára àrònú àwọn Yahudi nù ni tí wọ́n mú sínú ẹ̀mí wípé táwọn bá tiẹ̀ wọ́n náà àwọn wọ́n náà fọ́jọ́ díẹ̀ ni àwọn ó sì padà kó bẹ́ẹ̀ tásìkò bá tó. Ìyẹn náà ló wá ń táwọn Yahudi fi ń ta yín mọ́lọ́ lọ́wọ́. Mi rò pé engineer mi rò pé ń gbọ́ ní tí mò ń sọ yíyé. Mo fẹ́ mú àyà yẹn wá nínú Al-Qur'an ni tọ́lọ́wọ́n bá ń sọ yìí pé àwọn Yahudi lára tí wọ́n ń sọ tí wọ́n máa fi ṣe fáàrí ni pé lan yamassana an-nar ìyà náà lè jẹ àwọn iná bò ó ní wa qalu nígbà tó ń sọ pé fawailun lilladhina yaktubuna al-kitaba pé ègbé àti òfò ń bẹ fáwọn tí wọ́n máa fi ọwọ́ ara wọn kọ ìwé tọ́ba wa kọ́ tán sọmọ yakuluna hadha min indillahi tí wọ́n wà ní ìwé yìí ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá o liyashtaru bihi thamanan qalila nítorí owó tí ò tó nǹkan wọ́n fẹ́ ta ọ̀rọ̀ Ọlọ́run. Fawailun lahum mimma kasabati aydihim nígbà tí wọ́n á gbọ́rọ̀ ya ìyà Ọlọ́run bẹ fún wọn látara tí wọ́n fọwọ́ ṣe àti tí wọ́n fọwọ́ kọ́. Ọlọ́run ní wa qalu Yahudi ó máa ṣe fáàrí wípé lan yamassana an-naru illa ayyaman ma'dudatan. Iná Ọlọ́run ọba ò lè jó wa àyàfi fáwọn ọjọ́ díẹ̀. Al-Qur'ani wá ní kúl ìrẹ́ ànábì sọ fún wọn pé attakhastum inda Allahi ahadan. Ẹtì ẹ̀yin ti ní májẹ̀mú ni Ọlọ́run ọba ti fún yín lámàdájú rú ẹ̀. Ìjẹ́ Ọlọ́run ọba ṣàdéhùn rú ẹ̀ fún yín falan yukhlifa Allahu ahdahu Ọlọ́run ò ní yẹ pé kò ní yapa àdéhùn. Am taquluna ala Allahi ma la ta'lamuna abẹ́ ń sọ ń tẹ́ẹ̀mọ̀ sọlọ́hún wá gbọ́n tí Ọlọ́run fi ń dá wọn lóhùn lọ́wọ́. Bàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ yàn bá wọná yóò padà jáde ńbẹ̀. Man kasaba sayyi'atan ẹnikẹ́ni tó bá wù àìdá kan wa ahatat bihi khati'atuhu táìdá náà tó sì ṣe tí ò bójú ẹ̀yìn pẹ̀lú ẹ̀ táṣìṣẹ́ náà tó ṣe mọ́ ẹ lára táyé màgbà ó ṣe báyìí. Fa ulaika ashabun nar irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọmọ náà ni wọ́n fiha khaliduna tó bá ti wọ bẹ̀ wọ́n tún jáde mọ́. Mi rò pé àjọ gbọ́ àyà tí tọ́lọ́run sọ ní Al-Qur'ani yìí. Irú ẹ̀ náà làwọn àfáà náà gbé wá sínú ìsìlámù yìí o tí wọ́n ń pè ní àdísù yìí o ìrònú Yahudi ni o. Tàbá wọn ń sọ̀rọ̀ ẹlòmíì ó ní wọ́n fẹ́ yẹpẹrẹ Islam wọ́n ń downgrade hadith wàláàlì kò rí bẹ́ẹ̀ Ọlọ́run lọ́rọ̀ ò rí bí wọ́n ti wí nì Ọlọ́run pè wọ́n nírọ́. Ọlọ́run wá ń jẹ́ ọmọ ẹ̀yẹ wọn wípé man kasaba sayyi'atan béèyàn bá gbáyé tó ṣe aburú wa ahatat bihi khati'atuhu tó sì já sí pé àwọn ẹṣẹ́ rẹ̀ tó ṣe nì aburú yẹn náà ló kàn ṣe jọ síbẹ̀ tó wá kọ̀tọ̀ lọ́hùn tí ò ní dáadáa ṣe irú èèyàn bẹ́ẹ̀ kí lọ́lọ́run ni yóò ṣẹlẹ̀ sí. La ilaha illallah ashabun nar ọmọ ẹ̀nà ni wọ́n fiha khalidun wọ́n ṣe gbére mẹ́. èyàn wá gbọ́n tí wọ́n lànà bí sọ́mbì pé àwọn kan ó wà nù náà Ọlọ́run ó sì lọ kó wọn jáde kódà àwọn àgbáyé ṣe rere rí. Ẹni tí ò gbáyé ṣe rere ẹ dákun kí wá ló gbáyé ṣe kó má dàbí pé èèyàn tó fàdísì yẹn parọ́. Ó yẹ kéèyàn tó ṣe kíni ká tó tún àdísù náà gà bá dísù nì. Wọ́n ládísù yẹn sọ yí pé shafa'atil malaika wa shafa'a an-nabiyyun wa shafa'a al-mu'minun wa lam yabqa illa arrahimin. Àwọn màláíkà ti bẹ̀bẹ̀ àwọn ànábì Ọlọ́run ti bẹ̀bẹ̀ àwọn ẹni Ọlọ́run ti bẹ̀bẹ̀ ẹni ó kù náà ni Ọlọ́run ọba aláàánú. Wọ́n
ní fayakhbidu qabdatan minan nar ọlọ́run abuye gígé ẹ̀ṣẹ́ kaba inú náà fayakhruju minha àwọn tí ó wá jáde mẹ́ qawman àwọn èèyàn kan ní lam ya'malu khayran qattun wọn àgbáyé ṣe rere kẹrí láyé wa qad aadu humaman kódà wọn ti jó tí wọn ti dúdú fayulqihim fi narin fi afwa'il janna wọn wá dá wọn sínú odò kan níbi àwọn ẹnu ọ̀nà aljanna wọn pè ní narul ayat fayakhrujuna kama takhrujul habba min amili sayr fayakhrujuna kalur ẹ ọmọ yẹn ròyìn wọn gbọ́n tí yahudi ń sọ pé láǹtà mẹ́sàn-án náà iná ọlọ́run ò lè jó wa tábà tiẹ̀ wọ́bẹ̀ illa ayyaman ma'duda fọjọ́ díẹ̀ ni tọ́lọ̀ wá ní ìrẹ́ ànẹ́bí bá mi bí wọ́n léèrè alitakhastum inda Allahi ahadan ṣe ọlọ́run ti lérí bẹ́ẹ̀ fún yín ni torí gbọ́dọ̀ kì í máa yẹ pé àdéhùn rẹ̀ abẹ́ ń sọ tẹ́ mọ̀mọ́ lọ́hùn ọlọ́run wá ní ìrẹ́ ànẹ́bí bá mi fún wọn létí pé bàlá ọ̀rọ̀ orí bí wọ́n ti wí ni o man kasaba sayyi'atan bẹ́yìn bá gbáyé ṣàìdá tó sì jásí pé àátọ̀ tí bí yìí kọ̀ tí a tù táwọn àṣìṣe rẹ̀ nì tí ń bẹ lọ́rùn ẹ̀ tí ò túbá kú lórí ẹ̀ faulaika ashabun nar ọmọ ẹ̀rẹ́ ni wọ́n o hum fiha khalidun wọn ẹ̀ ní jáde ń bẹ̀ mọ́ ibẹ̀ ni wọ́n wà gbére ẹ dákun ẹ wà alukur'ani yìí ẹ wọ̀rọ̀ ànábì yìí àwọn afọ́túnmọ̀ dìfẹ́ǹdì àdìsù yìí níbi tí mo dé yìí jẹ́ kí n sáré mú àdìsù kan wá tóun bá alukur'ani yìí lọ tó bá alukur'ani lọ táwọn àdìsù mi àwọn máa gbọ́ o tá a lè sọ pé ó fẹ́ bá àdìsù lọ náà ànábì ní àdìsù yìí náà ń bẹ ní Bukhari o asàfùlà tá àdìsù yìí takò tọ̀hún ni òun takò pé ṣọlẹ́ ni ẹnìkan tí ó wọ náà tí ó tún wà ní Jánnà kò sí láyé mọ́ tó bá ti wọ náà nù Bukhari gba àdìsù wá nínú Sahihu wọn pẹ̀lú sanad àbí Qatada وعن حدثنا أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم ومعاذ رديفه ولا النبي جوكا معاصني أن توالي على الرعل وجوالوريني ولو مبارك النبي النبي واني يا معاذ يري معاذ ودم بلبيك يا رسول الله وسعديك منجي ولون يري وجيشي ولون منجي anabi wa ń sọ wípé ya Ma'az ìrẹ Ma'az qal ìwà ni labbaika ya Rasulallah wa sa'daik ó ń dá anabi lóhùn anabi tó ní ya Ma'az ó ní labbaika ya Rasulallah wa sa'daik ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn lá anabi wa ni ma min ahadin yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah sidqan من قلبه إلا أرمه الله تعالى على النار ولا نبي نكو سيننا لا يي تيو جيري تيو سيغبا pé kò sẹ́nìkan tó yẹ kéèyàn máa sìn yàtọ̀ sọ́lọ́run tó sì gbà yí pé òjíṣẹ́ ọlọ́run ànábì ní sídìkàn lódodo min qalbihi nínú ọkàn rẹ̀ illa arramahu Allahu ta'ala ala an-nar àfikọ́ ọlọ́run sọ iná dé èèwọ̀ fún láti jó àmàdísì tọ̀hún sọ pé àwọn múmi nìkan wọ́n wọná tán bá wọná tán wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ wọ àlìjánná. Màásù wa ń sọ yọ̀nà ya Rasulallah afala ukhbiru bihi an-nas fayastabshiru. Ǹjẹ́ mo ní lọ fún àwọn èèyàn nírò kí ni wọ́n lè máa dùn? Ànábì ní qal idhan yattakilu. Tó o bá lọ fún wọn nírò àwọn dára dé wọn ní fẹ́ ṣe nǹkan mọ́ lóbi jásí pé bàálù sọ́ọ́fẹ́ nìkan torí pé ńgbà tí Islam bẹ̀rẹ̀ kú la ilaha illallah tó fúlẹ̀ ni sọ la ilaha illallah kó wà àlìjẹ́nà ni lẹ́yìn tí Ànábì jáde láyé ni Màásù tó sọ kò sọ lójú ayé Ànábì àdìsù kan nìyẹn ó wà nù Sahih Bukhari àdìsù mi òun wà nù sanad akhar sanadu mi ni hadathana Mu'tamir
qal sami'tu abi qal ó ní mo gbọ́ lẹ́nu bàbá mi tó sọ yìí pé sami'tu anasan mo gbọ́ lẹ́nu Anas qala dhakara li anna nabiyya tó sọ fún mi pa nabi sọ yìí pé qala li Mu'adh ibn Jabal pa nabi sọ fún Mu'adh ibn Jabal pé man laqiya Allah ẹnikẹ́ni tó bá pàdé Ọlọ́run níjọ́ bá kú la yushrik bihi shay'an tí ó pa nǹkan mi pọ̀ mọ́ dakhala al-janna yóò wà al-janna qala ala abshiru an-nas anabi ṣé mo lè fáwọn èèyàn nírò ó ní la inni akhafu an yattakilu torí pé mò ń páyà kan máa lọ dára dé tí ó lóun ò ní ṣe nǹkan mi mọ́ ṣọ̀pọ̀ àdìsù èyí ní ìsìn oúnjẹ kó máa yí wa pé gbogbo ẹni tó bá nígbàgbọ́ nù la ilaha illallah nínú ọkàn ló ti tó àti lódodo iná Ọlọ́run dé wọ̀ fún láti jó àmọ́ àwọn tí ó wọ náà yẹn wọ́n nígbàgbọ́ nù la ilaha illallah o àdìsù méjì kọlu ra wọn àwọn afọwọ́sí máa tún wọ́n máa sọpọ́tì èyí báwọn àdìsù yẹn wọ́n ṣe kí ni wọ́n kọlu ra wọn. àyà tá a mú wá nù Al-Qur'an yìí kódà kéèyàn má mú àyà mi wá mọ́ rárá àyà tá a mú àyà 80 nínú Suratul Baqara yìí kódà kéèyàn má mú mi wá mọ́ kámbélé dé pé màá mú ìtó tó pọ̀ wá àyà 80 Ọlọ́run sọ wípé àwọn Yahudi ni wọ́n máa ń sọ lọ́rọ̀ pé lan tamassana an-naru illa ayyaman ma'dudatan a lè wọnú náà Ọlọ́run ká má jáde mẹ́ tá a bá wọ bẹ̀ á padà jáde ọjọ́ díẹ̀ náà ni ó nà wá Ọlọ́run ní kúlì rà níbi sọ fún wọn pé attakhastum inda Allahi ahadan ṣe ẹ ti gba àdéhùn èyí ní lọ́dọ̀ Ọlọ́run falan yukhlifa Allahu ahdahu Ọlọ́run kì í máa ṣàdéhùn kó yapa rẹ̀ am taquluna ala Allahi ma la ta'lamun abẹ́ nsọ̀ntẹ́ máa ń pa Ọlọ́run anabi wa ni Ọlọ́run ní fún wọn lẹ́sìn pé bàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti wí wọn o man kasaba sayyi'atan bẹ́yìn bá ṣàyídá wa hatat bihi khati'atuhu tí àwọn àṣìṣe nì tí ó sì kú olórí ẹ̀ tí ń bẹ lọ́rùn ẹ̀ fa ulaika ashabun nar irú wọn wọ́n wọ̀ náà o òun fi yá khalidun wọn sì ní jáde mẹ́mọ́ o èjì ní àwọn àyà yìí wọ́n àdìsù ànábì yìí ìbéèrè tó wáyé ká bíra wa léèrè ni pé èwo ni ká wá gbàgbọ́ ṣáàlù Kùránì ní ká bá lọ ní àbádìsù àwọn àfọwọ́ àmọ́ sọ̀pọ́tì àdìsù yẹn tó sì já sí pé fikiratun yahudiyyatun ìrònú yahudi ni wọ́n sì fi rọ àdìsù wọ́n gbé àwọn sánẹ́dìlé ẹ dákun sọ ábà wo ló fẹ́ lóun gbọ́ ilé lọ́dọ̀ ànẹ́bì lẹ́ni tọ́lọ́ wọn bá sọ̀rọ̀ pé kúl bẹ̀lẹ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ man kasaba khati'atan wa hatat bihi khati'atuhu fa ulaika ashabun nari hum fiha khalidun bóyá ọlọ́run mẹ́ntì sọ fún ànẹ́bì mọ́ ẹ wo bí tí wọ́n ń gbà wọlé sí Islam lára nítorí ọlọ́run ẹ dákun ẹ wo ìrònú Yahudi Al-Qur'ani nǹkan fáwọn ẹ̀ tó bá yẹ pé àyà yìí nìkan la mú wá ó ti tó fẹ́ntì ó bá gbò títọ́ àmọ́ nítorí ẹni tí ó ní gbò títọ́ bá mi lọ ní Al-Qur'an nínú Suratul Baqara àyà 257 Suratul Baqara Quran 257 ọlọ́ni walladhina kafaru àwọn tí wọ́n bá kọ́tọ́ lọ ó ní awliya'uhumut taghut olùrànlọ́wọ́ wọn náà làwọn tí wọ́n máa mú lórànlọ́wọ́ náà làwọn àbáyéjẹ́ àwọn òòṣà àwọn abọ́gibọ̀pẹ̀ yukhrijunahum minan nuri ila dhulumat irú wọn ni ọlọ́run máa ń yọ wọn kú ònú mọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn ni kò ní rí náà yọ ọlọ́run ó wá ní ulaika ashabun nar àwọn wọ̀nyí ọmọ ẹ̀nà ni wọ́n hum fiha khalidun wọ́n wà ń bẹ̀ títí ayérayé ni. Suratul Baqara Quran 39 aya 39 jàre Quran 2 aya 39 ọlọ́ni walladhina kafaru àwọn tí wọ́n kọtọ́ lọ́hùn wa kadhabu bi ayatina tí wọ́n pe àwọn nǹkan ìmọ̀ wa nírọ́ tàbí wọ́n pe àwọn òfin wa nírọ́ wọ́n pe àwọn ìkìlọ̀ wa nírọ́ ulaika ashabun nar àwọn ẹ̀yẹn wọ́n wọ̀ ná wọ́n fi yá khaliduna wọ́n mọ̀ bẹ́ẹ̀ gbére tẹ́gbó dáyà méjì Suratu Zukhruf Quran 43
aya 74 ọlọ́ni innal mujrimina fi adhabi jahannama khaliduna ṣòro àwọn tí wọ́n bá yẹ pé òbílẹ̀ jẹ́ nípa ẹ̀sìn ọlọ́run tó ń ya ọ̀daràn sọ́lọ̀ lọ́rùn wọn àgbọ́tọ̀ ọlọ́run wọn bá yé jẹ́ wọn bá lẹ̀ jẹ́ wọn bá lú jẹ́ fi adhabi jahannam wọn wọ̀ náà jahannama khalidun wọn máa bẹ́ẹ̀ gbére. wọ́n bá mi lọ sínú alukur'an Quran 10 suratu Yunus aya 27 mi ò ní fẹ́ kó o bá mi mísì àwọn àyà yìí ṣé o ti mísì kankan mẹ́ Zukhruf Quran 43 aya 74 ní n bẹ nínú ti Zukhruf ni pé walladhina kafaru wa kadhabu bi ayatina ulaika ashabun nar hum fiha khalidun. káwá gbé àwọn àyà yìí sẹ́gbẹ̀ẹ́ àdìsù yìí bóyá àwọn àdìsù yìí wọ́n ń nọlifáì ọ̀rọ̀ ọlọ́ni kò yé mi o. suratu Yunus Quran 10 verse 27 ọlọ́run bá sọ ń bẹ̀ yí pé walladhina kasabu sayyahati ò gbọ́ àwọn tí wọ́n gbáyé ṣàìdá tágbáyé ṣàbúrú jazawu sayyi'atin bimithliha déédéé aburú tí wọ́n gbáyé ṣe náà láfi san wọ́n lẹ́san rẹ̀ wọ́n à ní gba ẹ̀san mi yàtọ̀ sáburú àmádìísì kan bí ń sọ fún wa wípé àwọn ẹnìkan wọ́n mú wọn jáde nínú náà jahannama lam ya'malu khayran qattun wọ́n à gbáyé ṣe rere kan rí láyé iná sì ti jó wọn. Al-Qur'ani walladhina kasabu sayyahati àwọn tí wọ́n gbáyé ṣàbúrú àwọn aburú ni wọ́n ṣe jazaa'u sayyi'atin bimithliha ìyà tí ó jẹ wọ́n náà ní ká fi ìyà aburú wọn jẹ wọ́n tí ó ṣe dédé aburú wọn tí wọ́n ṣe wa tarhaquhumu dhillah ìyẹpẹrẹ ó bá wọn malahum minallahi min asimi kò sẹ́nìkan tí ó gbà wọ́n lẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ níbi shafa'atil malaika shafa'a annabiyun wa shafa'a almu'minun àwọn màláìka ti bẹ̀bẹ̀ àwọn ànábì ọlọ́run ti bẹ̀bẹ̀ àwọn mùmínì ti bẹ̀bẹ̀ ọlọ́run nìkan ló kù táwọn ojú ẹ̀ lọ́lọ́run wa bu ẹ̀ṣẹ̀ kan nínú ajá ànábì báyìí àwọn tí ó jáde ń bẹ̀ ni ó bá jẹ́ wọn tó wáyé pé ní lam ya'malu khayran qattun wọn ṣiṣẹ́ rẹ̀ kárí láyé ṣọ̀gbẹ́ ńgbà tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ kárí kí ni wọ́n ń ṣe afaburu nígbà wọn tiẹ̀ nínú Bukhari ẹrù ọlọ́run kan pààyàn 99 ló bá lọ́ọ́ bá fà kan ló mọ̀ pààyàn 99 sáforíjì wa ló bá ní kò sáforíjì ló bá mú kan mọ́ ló bá dọ́gọ́rùn-ún ó wá padà wà lìjẹ́ náà mi ò fẹ́ wọnú tó yẹ lọ àwọn ìtàn apanilẹ́rìn bí ìtàn Odùduwà bá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wá láti òde ọ̀run àkùkọ adìyẹ kan wá ń tọlẹ̀ ńlẹ̀ Ifẹ̀ fọ́rúnmìlà wá ní ilẹ̀ máa fẹ̀ ọlọ́mọṣẹ́ wa ló pònú ọ̀sán yìí kan olúbíkin ló kọ́kọ́ jẹ́wé ọ̀sán yìí ló kọ́kọ́ wẹ̀gbò dídín ló kọ́kọ́ já ewé olúbíkin yẹn ṣáájú ádámàdáyé àfi tó bá jásí bá ádámà lẹ́ ń sọ torí pé àṣìṣe táwọn pípò yìí ṣe ni pé àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ orúkọ tí Yorùbá lè fi sọ̀rọ̀ wọn ló fi ń sọ àwa làwa ń sọ di ọ̀rọ̀ òòṣà so tẹ bá lólúbíkin ló kọ́kọ́ já ewé èyí tá ádámà já tó fi bòdì ńgọ́. ibi ayé lajú dé yìí kẹ́nìkan máa tan rẹ̀ olúbíkin ló kọ́kọ́ jẹ́wé ọ̀sán ìbíkin ló kọ́kọ́ wé gbò ṣádámà ní àbítání ó ti mọ̀ pé wọn náà lálàáfíà generation tí ń bọ́ kọ́ máa wò yẹn ẹnìkan wọn ni ẹ̀sìn àjòjì ni wọ́n ń ṣe àwọn òyìnbó táwọn ń ṣe ti ń yẹn ń kọ́ wọ́n tún máa bú wa pé ṣé dandan ni ká máa fi lárúbáwá kafatia òyìnbó ò ṣe fò òyìnbó dáfá ẹ̀sìn àjòjì àwọn àjòjì náà kọ́ ni wọ́n gbé ẹ̀sìn bọ́fábọ́fá náà nílẹ̀ yìí ṣèbí tápà ní Ṣàngó kí wọ́n lọ́wọ́ kan Yorùbá láti máa bọ Ṣàngó nbí tápà ni tó wá jẹ́ Yorùbá ni.
àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ̀ níyà lórí ìyàlẹ́ṣà láwùjọ.